rí pé gbogbo ọba tó bá ń sọ wípé ẹ̀sìn kan lòún ṣe tó sì jọba aládé ó yẹ ká yọ irúfẹ́ ọba kó ọba bẹ́ẹ̀ ó yẹ ká yọ lóyè ni kọ́rọ̀ lóyè tó bá ti mú ẹ̀sìn kan tó gbé sórí tí í ṣe ẹ̀sìn àbáláyé tó jẹ orí àpèrè tó wà ó yẹ ká yọ irúfẹ́ ọba bẹ́ẹ̀ ó yẹ ká rọ̀ lóyè ni. bí èèyàn bá fẹ́ dá dúró àwa Yorùbá ò tí ì ní solid foundation láti dá dúró nítorí pé gbogbo ilé tẹ́ ẹ bá kọ́ tẹ́ ẹ bá fi tí ò bá ní solid foundation gbogbo ẹ̀ ní ó padà crumble dandan ni kó wó. ẹ wo bí gbogbo àwọn Yorùbá ṣe ń ṣe yọ́bọ̀yọ́bọ̀ gbogbo àwọn olórí wa èwo ló fẹ́ràn báwo la ṣe fẹ́ràn ara wa sí structure wo ló wà nílẹ̀ tá a fẹ́ dá dúró lé lórí àti ní structure ẹnu gbogbo àwọn Yorùbá òkò tó fi dẹ́rọ àwọn lọ́balọ́ba gbogbo àwọn lóyè gbogbo àwọn olóṣèlú wa gan wọn fẹ́ràn ara wọn sì fẹ́ràn àwọn aráàlú. Internal structure ló yẹ ká kọ́kọ́ ní revolution man take years láti achieve àti dádúró kì í ṣe nǹkan tó lágbára ṣùgbọ́n àti exist after gbàtàbá dádúró yẹn gangan ló yẹ kó máa wà lọ́kàn àwọn ọmọ Yorùbá. ẹ bá rí aṣáájú lónìí kí ni ẹ sọ fún Bọ́lá Tinubu lórí bí Nàìjíríà ṣe wà létà òun pariwo. aṣáájú Bọ́lá Ahmed Tinubu àdúrà lèmi ò ṣe fún wọn nítorí pé bọ́ ọba lẹ́nìkan ò ṣe dáadáa ipò tó wà báwo ni wọ́n ṣe ń ṣe sí. Uneasy lies the head that wears the crown. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wò. Orúkọ mi ni Professor Adépọ̀jù Kazeem Ọlámilékan ààrẹ àgbáyé fún ọgbọ́n àwọn àgbà Association of Nigeria bẹ́ẹ̀ sì ni mo jẹ́ ọmọ ọba ní ìlú Ìkọ̀sìn. káàbọ̀ sí ìpínlẹ̀ Èkó ibi tí àwọn ládéládé lóyè tó ti ṣe parí lè ní ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ogun tí wọ́n ti ń fà lọ́tún fà lọ́sì lórí ẹ̀rọ ayélujára lónìí ó tà sí wọ́n ní ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àbí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti ṣe ìsìláàmù tẹ́ lọ sáré padà wálé tí tó wá di fàǹfà láàrin àwọn ẹlẹ́sìn méjèèjì eléyìí kí lè rí sísà. ní ìrírí tèmi lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń fà mọ́ra wọn lọ́wọ́ mo rí i pé ẹni tó bá yó tán pé béèyàn bá jẹ tán tó mu tán tó bá wá wàhálà fúnra rẹ̀ irú wọn ní máa ń ṣe ìfàǹfà lórí ẹ̀sìn àbáláyé la mọ̀ tí àwa Yorùbá ń ṣe kó tó di wípé Islam dé bẹ́ẹ̀ náà ni Christianity dé ṣùgbọ́n a mọ̀ pé èèyàn ò gbúdọ̀ yọ ẹ̀sìn kó nù gbèsè ayé ọmọ èèyàn torí pé látara abẹ náà la ó ní ìṣọ̀kan fi ń wà bẹ́ẹ̀ náà ni ìnígbàgbọ́ nínú Elédùmarè ọba tó jẹ́ ga jù wá lọ bàbá ní ká wo Elédùmarè kan náà ló wà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn àbáláyé Ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe lẹ́yàmẹ̀yà tí wọ́n ń dara wọn láàmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn èmi yìí tí ẹ bá wọn dá sí nítorí pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe ni kò yé wọn ni kò sí inú ìdílé kan tẹ́ẹ̀tì rí kìrìsìtẹ́nì tẹ́ẹ̀ ní rí mùsùlùmí tẹ́ẹ̀ ní rẹ́ni tó ń ṣe ẹ̀sìn àbáláyé nígbà táwọn aláìmọ̀ kan yìí tán bá wá bá wọn jà ṣé kí mùsùlùmí inú ìdílé kan náà bóyá gbàtàbúrò àti àbí babaláwo tó wà ń bẹ̀ ṣé ká máa para wọn ni gbogbo èèyàn ò ṣe kúkú jókòó jẹ́ ká fi èrè oníkálukú sílẹ̀ pẹ̀lú ẹ̀sìn tó bá máa ṣe Elédùmarè nìkan òun lọ́ba tí ó mọ ẹ̀sìn tí tóun ṣe tó sì fẹ́ràn sí jù èmi sì mọ̀ wípé ìwà téèyàn bá gbé dání àti ìbáṣepọ̀ láàrin ọmọ èèyàn òun ni ó tọ́ka sí bí Elédùmarè ó ṣe nífẹ̀ẹ́ ẹni náà sí kò jù báyìí lọ. lẹ́yìn tí àwọn ọba tí wọ́n á péjọ tó ń ṣàgbérò lónìí kí ni ọ̀rọ̀ ojú yín fún àwọn ọba aládé ilẹ̀ Yorùbá nípa ìdúró àti ìgbélárugẹ àṣà. lórí àṣà èmi ò rọ̀ gbogbo àwọn kábíyèsí àwọn àdìmúlà àwọn tí Elédùmarè kó ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ni wípé kí gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n mú àṣà àti ṣe ní ọ̀kúndúndùn ká máa gbé lárugẹ ẹ rí pé gbogbo ọba tó bá ń sọ wípé ẹ̀sìn kan lòún ṣe tó sì jọba aládé
ó yẹ ká yọ irúfẹ́ ọba kó ọba bẹ́ẹ̀ ó yẹ ká yọ lóyè ni kọ́rọ̀ lóyè tó bá ti mú ẹ̀sìn kan tó gbé sórí tí í ṣe ẹ̀sìn àbáláyé tó jẹ orí àpèrè tó wà ó yẹ ká yọ irúfẹ́ ọba bẹ́ẹ̀ ó yẹ ká rọ̀ lóyè ni tó bá fẹ́ ṣe iṣẹ́ pásítọ̀ ẹni kó lọ chọ́ọ̀chì ká gbadé lórí rẹ̀ tó bá fẹ́ ṣe mùsùlùmí ẹni kó mọ lọ mọ́sálásí kó lọ jẹ̀mọ́mù ẹ jẹ́ ká gbadé lórí rẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣọwọ́rọ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àṣà àti ṣe ni o bí ọmọ tó bá sì sọ ilé nù ó sọ àpò ìyàkọ́ ni bẹ́ẹ̀ sì ni òòṣà tá a bá ń ṣe tá a bá mọ́ ṣe nígbà gbogbo ká máa fi kí àwọn ọmọ wa àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí àwọn náà lè mọ̀ sí gbogbo ẹ̀ máa ń paraparo ẹ lọ́wọ́ gbogbo àwọn ìlú òyìnbó wọ́n gbé àṣà àti ṣe wọ́n lárugẹ kí ni wọ́n dé tó pé àwa Yorùbá lálọ́ mọ́ wá àṣà aláṣà àwọn aṣọ di nǹkan mọ́ra wa lọ́wọ́ àṣà àti ṣe wá ṣe pàtàkì fáwọn gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n má fi orí adé gún gbàgede èyí jẹ́ odi ọ̀rọ̀ fún àwọn ọba tọ́lọ́mù bá ní kí ọ̀rọ̀ mi yé èmi ò takọ ọba kankan pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn wọn ẹnìkan mójútó àṣà àti ṣe wọn lẹ̀ Yorùbá nítorí pé ogún tàwa lè yí a sì gbúrọ̀ gbárùkù tí nítorí ọ̀la àwọn ọmọ wa nítorí pé tí ìlú bá wà tí ò bá ní àṣà àti ṣe ìlú yẹn ogun yìí pẹ́ kó wọn lọ tógun bá sì ti dé ìlú náà máa ń parun ni ẹ lọ gbogbo àwọn ìlú tó parun láyé ìjọun àṣà àti ṣe wọn gbogbo nǹkan tó ń ṣe wọn dùúlẹ̀ ni Elédùmarè kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó parun. ìjọ ní iṣẹ́ ó ní ìjìyà pé kò yẹ kó fi jẹ irú ọba náà tó ń fẹnu tẹ́ńpẹ́lẹ̀ gbogbo àwọn òrìṣà wa. èyí tó dáa jù ní pé kẹ́rọ̀ lóye orí àpèrè tó wà yẹn kò fi tiẹ̀ bí gbogbo ẹ̀sìn lọ bá gbọ́dọ̀ máa ṣe nílùú mùsùlùmí ó máa gbélùú kìrìsìtẹ́nì ó máa gbélùú bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn àbáláyé ó máa gbélùú ṣùgbọ́n níjọ́ tó ọba ti dé adé ìṣẹ̀ǹbáyé tó jẹ́ adé tilẹ̀ Yorùbá dandan ni bọ́ jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ fi taratara máa lọ chọ́ọ̀chì mọ́ ṣùgbọ́n èyí ò ní kó mọ̀ sí lọ́hùn bọ́ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bọ́ jẹ́ àfà ó gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa rí ọ níbìkan ju ibìkan lọ nítorí pé Elédùmarè tó dá gbogbo wa gbogbo ẹ̀sìn ló kó sábẹ́ a sì mọ eléyìí tọ́lọ́run fẹ́ràn jù ipò ọba náà bó ṣe yẹ kó rí náà nù. pòfẹ́sọ̀ tí àwọn sọ ni pé ọba Olúwo tí gbogbo ayé dẹnu sọ pé kò ṣe àṣà kò ṣe kí ni wọ́n ní gbogbo àwọn àmọ̀ pé Abdulrasheed ni Olúwo ń jẹ́ ó bá ní òun fẹ́ ṣe ìsìláàmù ṣe ká mọ takò. mi ò dárúkọ ọba kankan. àwọn àgbẹ̀ wá ní ọba iṣẹ́ rí lórí ọ̀rọ̀ ọlọ́ba èmi ò fẹ́ dárúkọ ọba kan èmi generalize gbogbo nǹkan tó ń pè ní ilẹ̀ Yorùbá àtàṣà àti ṣe wa èyí lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kó mọ́ bẹ̀sẹ̀ kan jẹ́ kó sì yìí kó ṣe ẹ̀tọ́ ipò tí Elédùmarè gbé fún kó ṣe lórí ìlú ẹ̀sìn kan kó mọ́ borí ẹ̀sìn kan ẹ̀sìn kejì kó mọ́ borí ẹ̀sìn kẹta kó mọ́ bàbá ìlú jẹ́ nítorí pé àlè torí pé èèyàn jẹ́ kìrìsìtẹ́nì kó ní gbogbo àwọn mùsùlùmí àbí babaláwo ìlú kó ń lé wọn kúrò ìlú ti bàjẹ́ ìlú ti rùn àbí kó mọ lọ ṣọ́ọ̀ṣì rárá Elédùmarè tó dá wa gan ẹ̀sìn kan náà kọ́ ni gbogbo wa ń ṣe so ẹni tó bá jọba ó gbọ́dọ̀ ní ọpọlọ tí ó fi máa kó gbogbo ẹ̀sìn papọ̀ sábẹ́ rẹ̀ tí ìlú ó fi máa lọ síwájú tí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá tí ó sì máa lọ. nínú ọ̀rọ̀ wà ní Yorùbá náà ní ti àwọn tí wọ́n ń jàgbára pé àwọn fẹ́ ilé Oòduà gbọ́dọ̀ dádúró ó gbọ́dọ̀ dáwà ilé yìí kí ni mọ̀ràn kí làdíwò yẹ ti lórí ìdádúró ilé Oòduà. ṣe rí ìjọba nínú nǹkan tó burú jù láyé òun ni ìjọba wà ọ̀rọ̀ ìjàngbara èmi tí ìlérò pé kò tí ì tásìkò fún wa láti pín mo rántí ìgbà tí ọ̀rọ̀ ìjàngbara ṣẹlẹ̀ tí wọ́n pè mí pé kí n dá sí mo ní mi ò dá sí nítorí pé bí èèyàn bá fẹ́ dá dúró àwa Yorùbá ò tí ì ní solid foundation láti dá dúró nítorí pé gbogbo ilé tẹ́ ẹ bá kọ́ tẹ́ ẹ bá fi tí ò bá ní solid foundation gbogbo ẹ̀ ní ó padà crumble dandan ni kó wó ẹ wo bí gbogbo àwọn Yorùbá ṣe ń ṣe yọ́bọ̀yọ́bọ̀ gbogbo àwọn olórí wa èwo ló fẹ́ràn báwo la ṣe fẹ́ràn ara wa sí structure wo ló wà nílẹ̀ tá a fẹ́ dá dúró lé lórí àti ní structure ẹnu gbogbo àwọn Yorùbá òkò tó fi dẹ́rọ àwọn lọ́balọ́ba gbogbo àwọn lóyè gbogbo àwọn olóṣèlú wa gan wọn fẹ́ràn ara wọn sì fẹ́ràn àwọn aráàlú internal structure ló yẹ ká kọ́kọ́ ní revolution man take years láti achieve àti dádúró kìí ṣe nǹkan tó lágbára ṣùgbọ́n àti exist after gbàtàbádádún ẹ̀ gangan ló yẹ kó mọ̀ wà lọ́kàn àwọn ọmọ Yorùbá ìtẹ̀síwájú gẹ́gẹ́ ní o
tó tá a bá ní ká dádúró nísìnyí ó máa padà kọ́ńbù ni nítorí pé ìjà òun láti pẹ́ ta. lónìí ẹ tí ó ń darí orílẹ̀-èdè lọ́wọ́ ọmọ káàárọ̀ òjíire yorùbá náà ló sì bọ̀ wọ́n ní ọmọ ẹni òníṣèdí bẹ̀rẹ̀ lábìlẹ̀kẹ̀ sí ìyọmọ ẹlòmíì ó tó ṣe bí òwe o. ẹ bá rí aṣáájú lónìí kí ni ẹ sọ fún Bọ́lá Tinubu lórí bí Nàìjíríà ṣe wà lẹ́tà àwọn ń pariwo. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àdúrà lèmi ó ṣe fún wọn nítorí pé bọ́ bá lẹ́nìkan ò ṣe dáadáa ipò tó wà báwo ni wọ́n ṣe ń ṣe sí. Uneasy lies the head that wears the crown. Aṣíwájú ṣòro ó ṣe. Ìlú yìí ẹni tó bá mọ̀wé dáadáa tó mọ bọ́rọ̀ Nàìjíríà ṣe lọ ẹni tí ó tó ìlú yìí ó gbọ́dọ̀ mú idà lọ́wọ́ ọ̀tún kó sì fi kó mú oúnjẹ tó wọ́ọ̀tì ni. Àwọn kan bẹ tí wọ́n ti bà ọ̀rọ̀ ètò ìlú yìí jẹ́ tó Aṣíwájú Ahmed Tinubu Elédùmarè kó bá wa fún wọn lọ́wọ́. Ọ̀gá tí máa kẹ́ sọ fún wọn òní wípé gbogbo àwọn ètò ìgbáyé gbádùn wa ní kọ́kọ́ ṣáájú náà kí wọ́n tó máa ṣe àwọn policies tó wà nílẹ̀ wọ́n rí pé àti kọ́kọ́ wà níbi kan tó kọ́kọ́ rọrùn lóde kí wọ́n gbé àwọn nǹkan bí tó lè máa ní àwọn èèyàn lára wọ́n gbé jáde gbogbo policies wọn à ń bẹ Elédùmarè ó jẹ́ kí ó wá sí ẹ̀kọ́ já sí oríire fún gbogbo wa ó dá mi lójú wípé ìdùnnú ń bọ̀ lẹ́yìn ìnira ká lọ fọ́ gbàbalẹ̀. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Thank you.